ẹ má sọ kérúbù lẹ́nu o, ẹ má sọ kérúbù lẹ́nu rárá. Ẹ wo fídíò yìí. Arábìnrin náà ọ̀rẹ́ mi tímọ́tímọ́, ọ̀rẹ́ mi gan ni, ta close dáadáa, àjọ ń lọ church kan náà ni. Whereas kò ṣe white garment là ń lọ o, Pentecostal là ń lọ. Ọjọ́ kan ló kọ̀ pè mí lọ́jọ́ kan níbi kí n wá. Níbi borí pé òun ò ní pẹ́ para òun, bóun lè para òun. Para ibi báwo, kí ló ṣẹlẹ̀? Mo bá gbéra lọ́jọ́ náà lọ́hùn, mo bá lọ ní sáìdì Alágbàdo ni. Mo gbéra mo lọ. Mo débẹ̀, ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló dé? Mo bá ní ṣé mo mọ àkọ́bí ẹ̀, ó ti bímọ síbi kan tẹ́lẹ̀ rí kó tó wá fẹ́ ọkọ yìí tó wà lọ́dọ̀ ẹ̀. Pé ọmọ náà pè òun pé ó ń rọbí níbi tó wà tó má rì sí. Lòun bá gbéra, lòun bá sáré lọ bá spiritual father òun. Ìyẹn wá one white garment pastor tó jẹ́ wòlíì bọ́n ṣe máa ń pera wọn. Pé òun bá lọ síbẹ̀, lòun bá sọ pé bàbá ìgbà mi ò báyìí pé ọmọ yìí ó ti tó time tó yẹ kó bímọ, kò dẹ̀ tí bímọ. Pé kọ́gbà nǹkan ọmọdé ti rọbí láti some days. Bàbá ní pé àtàrà ẹ̀ lógún tí ń ja ọmọ yẹn, ó ti ní májẹ̀mú kan tó ti fọmọ yẹn dá nínú ẹgbẹ́ kíníkan. Wọ́n lọ ṣàkó gbogbo ẹlẹ́bẹ̀ yẹn fún òun, ló bá lóun máa ṣèwẹ̀. Òun bá lọ síbẹ̀ kóun lọ ṣèwẹ̀ o. Pé wọ́n wá ní òun máa ṣe kọ́ láago kan òru, òun máa ṣe. Ó ní bó ṣàṣe di aago kan òru ká má fọ̀rọ̀ gùn ni òun fẹ́ lọ wẹ̀. Ó lákò ọ̀sẹ̀ bíi mẹ́ta kan fún un pé kóun ṣáà wẹ̀. Ó ní òun wẹ̀ àkọ́kọ́ yẹn òun wà òkè, òun ò lú conscious. Pé òun dẹ̀ wẹ̀ lẹ́ẹ̀kejì, pé lẹ́ẹ̀kẹta òun kọ̀ rí pé òun rí aṣọ tóun kó síbi páànù ibi tí òun ti wẹ̀. Òun wá kàn náà òun lọ́jú, òun ò rí. Ó ní but ìgbà yẹn òun ò bí ìgbà tóyàn ti lo nǹkan kan sára, pé òun ara òun ò balẹ̀ mọ́. Pé báwo bó ṣe ṣẹ́ ọwọ́ sóun pé kóun máa bọ̀ nìyẹn, kóun ṣàwọ̀ nílé máa yẹn. Ó ní kí ilẹ̀ tó mọ́, pé wòlíì yẹn ó bá òun sùn lẹ́ẹ̀mejì kí ilẹ̀ tó mọ́. Ìgbà tó máa délé láàárọ̀ ọjọ́ kejì ó ṣàrántí pé nǹkan báyìí. Ó padà lọ síbẹ̀, ó lóun padà lọ síbẹ̀, ó lọ confront ẹ pé nǹkan báyìí mo bá wá sọ́dọ̀ yín, nǹkan báyìí lẹ ṣe fún un. Kí ló ń ṣe fún yín? Látijọ́ ìdí òun dẹ̀ ti mọ̀ yín, ó mọ̀ pé níbi báyìí ni ẹ jẹ́. Ó ní ó sọ pé òun tóun bá sọ nǹkan tójú òun rí fún ẹnikẹ́ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ òun. Pé àtìgbà yẹn lòun ti kíwẹ̀ sí ara òun pé bọ̀ òun ò wà comfortable pẹ̀lú ẹ̀ láti gbà yẹn. Pé ìrònú bá òun pé òun pé ní ìdí pé kóun rí gbàlà lòun bá lọ, lòun tún lọ bá nǹkan mi pàdé lọ́hùn. Ó sun ẹkún tí gbogbo aṣọ ẹ̀ tutù ní o. Kẹ́mọ́ kéèyàn sunkún tí gbogbo aṣọ tó wọ̀ sọ́rùn kó tutù bí pé wọ́n domi sí. At the end of the day, woman yìí padà gbé nǹkan jẹ o. Ó mu sniper ni. Ó dẹ̀ kú. Ẹ wo, èyí táwa gan mọ̀ fúnra ra wa tẹ́ pé inú church wọn oríṣiríṣi iná rí mọ́lẹ̀ mẹ́. Onítèmi gan mọ̀ tẹ́ pé a bá jí lọ sílé wọn láàárọ̀, mo máa lọ bá wọn ṣe cleaning job nígbà yẹn. Mo láwọn ọmọ kan tí máa fún wọn fún cleaning service, kọ́ bá wọn túlé ṣe, kọ́ bá wọn ṣe túlé ṣe. Pé àwọn ọmọ ìyàwó àwọn ọmọ ìjọ wọn láàárọ̀ kùtùkùtù ní 5 o'clock báyìí, àwọn làwọn máa jí tán, àwọn máa jáde lẹ́nu ọ̀nà ilé wọn, àwọn máa jí jáde nínú ilé wọn, àwọn ìyàwó members wọn tí mo mọ̀ kòrókòró tí ò ṣe pé wọ́n ní pé wọ́n sọ. Àwa ti dára tiwa ti pẹ́ wa. Ìkàlẹ̀ tún gbọ́ yìí. Now, nínú àwọn àlàyé tí woman yìí ṣe, àwọn nǹkan kan wà níbẹ̀ tí mo fẹ́ yànnàná. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí? Ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tí Bíbélì sọ, tá a bá fẹ́ máa jìn sí òfin àwọn pàǹdà tá a rò pé wọ́n jẹ́ wòlíì. Bíbélì sọ pé bẹ̀rù Ọlọ́run kò dẹ̀ pa òfin ẹ̀ mọ́. Ó máa sọ fún kan, ó ní ká kọ́kọ́ wá ìjọba ọ̀run náà, ó ní eléyìí tó bá kù òun máa fi kún fún wa. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń wá ìgbàlà kiri níbi tó sí ìgbàlà, ẹ̀ ń wá ìwòsàn kiri níbi tó sí ìwòsàn. Ìjọ́ wo ni wọ́n ní gbé ìgbékùgbé lé yín lọ́wọ́? Ọ̀pọ̀ yín ẹ̀ ń kí ọwọ́ bọ nǹkan tí ò dáa with the hope that tẹ́ ẹ bá ti nílò nǹkan kan, ẹ nílò láti tẹ̀lé òfin Ọlọ́run than to be looking for prophet and prophetess. Tẹ́ bá ti wá rí wọn, ẹ rò pé àwọn gangan tó máa fún yín ní nǹkan tẹ̀ ń wá yẹn. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé Ọlọ́run exist. Ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé Ọlọ́run wà. Ẹ ti gbé wòlíì ga ju Ọlọ́run lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ti gbé pásítọ̀ ga ju Ọlọ́run lọ. So ẹ mọ̀ wípé Ọlọ́run gangan lèyàn gbọ́dọ̀ sìn kéèyàn lè gẹ́ẹ̀tì àwọn nǹkan yẹn. Èyí rò pé wòlíì kan máa wà níbi kó kàn máa pàṣẹ nǹkan yẹn. Sunday nìkan yẹn á dẹ̀ rí bẹ́ẹ̀. Ara nǹkan tó fà á tẹ̀ fi ń jí sí ọ̀fẹ́ àwọn wòlíì yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín wòlíì lẹ́ ń wá kiri, wòlíì tó máa command Ọlọ́run, wòlíì tí iná yọ lẹ́nu ẹ̀ lẹ́ máa ń wá kiri. Ẹ wá Ọlọ́run gangan fúnra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa wá sórí social media tẹ́ wọ́n fẹ́ jẹ́ àwọn wòlíì sún yìí. So ìwàkúwà ló máa mú yẹn rí ìrìkúrì. Tẹ́ bá wá ìwàkúwà ẹ lè rí ìrìkúrì. Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ dì mọ́wọ́ kò jẹ́ kẹ́ mọ Ọlọ́run. Ẹ wá máa wá wòlíì kiri. Kí ló sọnù tẹ́ ń wá kiri? Ẹni tó bá jókòó sínú ilé ẹ̀ tí ò wá wà kó wá kiri, ṣé wòlíì kan lè wá máa lù ní jìbìtì ara ti jìbìtì owó ni? Kò possible. So ẹ̀yin kẹ́ máa wá kiri. Mo ti sọ rí obìnrin mi ìwé ò dá ìwé ò sunwọ̀n sí ọkọ ẹ̀ sí àwọn ẹbí ọkọ ẹ̀, ṣùgbọ́n àwọn wá wòlíì kiri. A máa ní òun wá wòlíì tí ó máa ṣe nǹkan fún tọ́kọ̀ fi máa nífẹ̀ẹ́ hàn, táwọn ẹbí ọkọ fi máa nífẹ̀ẹ́ hàn, instead of kó wọn tún wá ẹ̀ ṣe. Ẹlòmíì nǹkan tí ò ipò tó tọ́ sí lẹ́nu iṣẹ́ ó fẹ́ fi agídí fà á fún ara ẹ̀, àwọn máa wá wòlíì tó máa bá ṣiṣẹ́ kiri. Ẹlòmíì ìwà ẹ̀gá ò dá lẹ́nu iṣẹ́, ìwà ò dá lẹ́nu iṣẹ́ sí ọ̀gá ẹ̀, ó wá ń wá wòlíì tó máa bá ṣe nǹkan tọ́gà fi promote ẹ̀ pẹ̀lú ìwà ẹ̀ tí ò dá yẹn. So ẹlòmíì gan ládùúgbò ẹ̀ lórí business tó ń ṣe ìwé ò dá sáwọn customers, ṣùgbọ́n ó ń wá ẹni tó máa bá ṣe nǹkan ìtajà kiri. So ẹ̀yin ní kẹ́ ẹ wá Ọlọ́run náà. Olú ìsọkún ní kakọ́ wá ìjọba ọ̀run náà, ó ní ilé tó bá kó máa fi fún wa. Mélòó ni wà ló ń wá ìjọba ọ̀run? Mélòó nínú gbogbo yín tẹ̀sán ló wá ìjọba ọ̀run?
so ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín náà ló jẹ́ pé ẹ máa ń tojú bọlé unnecessarily ẹ kàn ń yálé kiri ni ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé ẹ ń yálé kiri ẹ kàn ń yálé kiri ẹlòmíì nǹkan tó ṣàwọ̀ áfíríkà ni pé ẹlòmíì kò sí gbogbo wòlíì láyé tí o mọ̀ kò sí wòlíì tó wà ní agbègbè ẹ̀ tí o mọ̀ sójú ọ̀lẹ́ ní ìrìkúrì ìjọ wo ni wọn ní gbé ìgbékúgbé ní lọ́wọ́ àná wọn tẹ́ à ń sọ yìí mo ti sọ fún wọn kì í ṣe wòlíì mo lè fi gbogbo ọgbọ́n mi sọ àyà pé wọn kì í ṣe wòlíì ṣé gbogbo civilian tó bá wọ aṣọ sójà ṣé gbogbo wọn ni sójà ni ẹ dá mi lọ níbi tẹ́mi wà níbí báyìí síbáyìí àwọn wọn àláwọ̀ kí àwọn civilian ká wọ aṣọ sójà bọ̀ sí èyí túmọ̀ sí pé mo ti di sójà ni tí civilian yẹn bá wá dáràn tó kó tu wọ sójà yẹn ó tu wọ sójà yẹn ṣé ó túmọ̀ sí pé sójà ni no so kì í ṣe gbogbo ẹni tó wọ kì í ṣe gbogbo civilian tó wọ aṣọ sójà òun ni sójà bẹ́ẹ̀ ló sì jẹ́ pé kì í ṣe gbogbo àwọn tó dá ìjọ sílẹ̀ yẹn ni wòlíì Ọlọ́run tòótọ́ gbogbo àwọn tó dájọ́ sílẹ̀ tẹ́ ń wò tẹ́ ní àlọ́sọ́dọ̀ wọn tẹ́ ní wà gbàlà lọ́sọ́dọ̀ wọn tí wọ́n ń kó bá sọ fún yín tàbí tí wọ́n ń gbowó lọ́wọ́ yín tàbí tí wọ́n ń lo nǹkan tó dà fún yẹn kì í ṣe gbogbo wọn ni wòlíì Ọlọ́run àwọn kan wà mẹ́tọ́ yẹ pé ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n kàn wá fi ojú bo sábẹ́ Christianity ni àwọn kan wà ń bẹ̀ tí gbogbo àmọ̀ mo sọ pé Jésù sọ̀nà ó ní tí òkun ayé bá ti dé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa sọ pé tó yẹ pé wọ́n máa sọ pé wòlíì làwọn tí wọ́n dẹ̀ kì í ṣe wòlíì ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ló máa dìde Jésù ló sọ bẹ́ẹ̀ kó tó lọ he said it in the Bible so ọ̀pọ̀lọpọ̀ yín ọwọ́ àwọn èké wòlíì lẹ́ ń bọ́ sí wòlíì gidi wà wòlíì dáadáa wà ṣùgbọ́n wòlíì dáadáa akọ́kọ́ fọ̀nà ìjọba ọ̀run ẹ̀ kò ní sọ wípé òun nígbà kejì Ọlọ́run that is just the truth ọ̀pọ̀lọpọ̀ yín miracle lẹ́ ń wá kiri onífàtẹ́ fi ń jìn sọ́ọ̀fì àwọn wòlíì èké ẹ wá Ọlọ́run rí ẹ má máa wá wòlíì tó ń yọná lẹ́nu kiri kẹ má bàa bọ́ sọ́wọ́ this is Adéọmọdé bye for now. Adéọmọdé advocates for the masses.